Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà, ẹ ti wà lórí afẹ́fẹ́ o, kílẹ̀ ńlá kọjá mà. Ẹ sà. Ó ṣẹlẹ̀ pé àpò àárọ̀ mi. Ó fi ọmọ mẹ́ta fún mi. Ẹnì kan láti ní ìṣòro ó ti lọ. Wọ́n máa ń pè láti ìgbà yẹn pẹ̀lú àmì lónìí láti 2009 ó fi ṣẹlẹ̀. 2009 ni àwọn ọmọ ìjọ ti dàgbà. First born mi sì yìí bẹ́ẹ̀ bí 22 years. Third born mi 21 years. Second born mi 19 years. Àdéhùn àwọn pè lórí àwọn ọmọ ìyàwó náà tó fẹ́ mọ̀ nǹkan fún ọmọ tó wà pẹ̀lú ojú. Ó ti kú wọn ní ilé iṣẹ́ ni everything ni láti rò nígbà tí ìtura òwúrọ̀ òde fi pé ìgbàgbọ́ tí mo fẹ́ sá sí. Àdéhùn pé ó ní ìyẹn ń bọ̀ lọ́wọ́ pọ̀ ní wọ́n sẹ́ni ní lọ́sàn-án wọ́n sẹ́ni ní lálẹ́ wọ́n sì kí n gbàgbọ́ tó yá gbogbo nọ́mbà àwọn ọmọ mi kọ́ búlọ̀kì nọ́mbà tó yẹn bá mi kọ́ búlọ̀kì. Òtí tí mo láǹfààní láti ṣe anything ẹgbẹ́ olùmọ̀rẹ́ báyìí sì kí ló ṣe àwọn ìdílé olùmọ̀rẹ́. Àwọn ọ̀ṣẹ́ fi sílẹ̀ lọ síbi tó jìnnà torí wò tí níbi tó ṣe ló ṣe ẹ̀ka gbó sí ọ̀gbọ́n tó ń ṣiṣẹ́ ọmọ mi tó ń gbọ̀ngàn fẹ́ ṣe wà ẹ̀kẹ́ bá ṣọ́ọ̀ṣì ọ̀kẹ́kà fún mi. Ọ̀gbọ́n tó gba ìwé láti fi ṣọ́ọ̀ṣì ọ̀kẹ́kà ṣọ́ọ̀ṣì ọ̀kẹ́kà fún mi. Ẹ kúrò níbi tẹ wà yẹn káàkiri àgbọ̀yìn dáadáa. Ok. À ń gbọ́ bẹ́ẹ̀ mà. Ṣé ẹ̀gbọ́n ẹ̀ báyìí ta? Bẹ́ẹ̀ ni mà. So àbẹ̀ tí gbogbo fámìlì náà mọ̀ pé àwọn fámìlì náà ní títí wọn lábẹ́ lára àwọn fámìlì ní ọgbọ́n kankan. Ok, júwe ti jẹ́ wà fún wa káwọn wà yẹn wà. Ojúwe. Ok, mo kọ́dọ̀ náà mo ti bẹ̀ tí mo dọ́gbọ́dọ́gbọ́dọ́ náà báyìí ṣáàkì àti nǹkan náà ló pé àwọn àtẹ̀tẹ̀wọ́ orí ìwọ̀n ìlú ìwọ̀n tí mo ká àwọn yẹn. Hello. Ẹ bí ọmọ mẹ́ta fọ́kọ yín mà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ kúrò ní ọ̀dọ̀ ọkọ yín ní ọdún mẹ́tàdínlógún sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Kí ni èjì àkọ́bí yín sìn? 21 years. Ń ló wà báyìí. Bẹ́ẹ̀ni. Ọmọ yẹn wà lọ́mọ ọdún mẹ́rin. Lóṣù 23 years ni bẹ́ẹ̀ ni wà lọ́dún mẹ́rin ló fi lọ. Second born náà wà lọ́dún méjì. Kí ni èjì àkọ́bí yín báyìí mà? 23 years 2003 ni mo bí 23 years. Àkọ́bí yín wà lọ́mọ ọdún márùn-ún. Bẹ́ẹ̀ni. Kí ni èjì ẹlẹ́ẹ̀kejì ń sìn? 21 years. Ìyẹn wà lọ́mọ ọdún mẹ́rin gbà yẹn. Bẹ́ẹ̀ni 21 ló ń bẹ́ẹ̀ni. Ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ mà, kí ni èjì ẹ̀? 19. Ó wà lọ́mọ ọdún méje. Bẹ́ẹ̀ni mo ń pọ̀ lórí ìdílé ìgbà yẹn ni. Ó dà bẹ́ẹ̀. Márèèjì tẹ lò lálàgbà yẹn ọdún mélòó lẹ lò pẹ̀lú wọn? Gbogbo ẹ̀ ògbèjì bí 8 or 9 years lọ because first born ẹ̀gbọ́n tí màá rè tó mo fi lórí pèsè nígbà yẹn. Mistake kan ó wà ní kádàrá Ọlọ́run ó ti hàn náà ọ̀rọ̀ tẹ sọ náà. Lédè kan sìn láti gbà yẹn ẹ rí má rí rárá. Rárá. Kí ni èjì yín sìn mà? 33 years. Ní kíni? 33 years. Ní èjì ta ni? Èjì ti yín? Bẹ́ẹ̀ni. Èjì yín? Bẹ́ẹ̀ni. Ọmọ ọdún 23. Bẹ́ẹ̀ni 33 years. Ẹ má bínú ṣé ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń sọ pẹ̀lú mi mà. Ọmọ kúrò sọ̀tà. Kí ni èjì àkọ́bí yín mà? 23 years. Ṣọmọ ọdún méje lẹ bí ni? Ṣọmọ ọdún mẹ́wàá lẹ bí ni? Ọdún àti 17 years ni mo bí. Àbí 16 to 17 years ni mo bí ọmọ yẹn. Kí ni mo kéré gan nígbà tí mo bí? Kí ni èjì yín sìn mà? 33 years. Ṣé ẹ jáde secondary school mà? Yes sir. Ṣé ẹ jáde secondary school mà? Rárá. Ẹ jáde secondary school. Bẹ́ẹ̀ni. Ó ti hàn ní ọ̀rọ̀ yín. Ẹ kì í ṣe 33 o, ṣó ti yé yín mà? Bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ ti wà late 40 bẹ́ẹ̀ yẹn. Age 40 bẹ́ẹ̀ yẹn. Rárá o. Age wo lẹ wà? 33. Kí sì ní age àkọ́bí yín? 23. Wọ́n lọ́wọ́ bá mi. Ṣé rí tí mo bá bá yín sọ̀rọ̀ gan lórí ètò ọlọ́ọ̀bá ń gbọ́ kò lè yé yín. Ó bẹ́tẹ̀ kí n mọ̀ wọ́n waste saliva kò lè yé yín mà. Ẹ ní àkọ́bí yín wà lé 23 yín. Ṣé mo wà òkè dóyin? Ṣé mi wà òkè ṣádoyin? Ẹ ní àkọ́bí yín wà lé 23 àbí? Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ sọ pé ẹ marry late 16 tàbí 17 lẹ marry ńgbà yẹn. Bẹ́ẹ̀ni. Àbí?
mo wá ní kí ní èjì yín sìn mà ẹ wá sọ pé age 33 ni yín mà ṣé 33 sí ni. Èjì tèmi gàgà èjì tèmi gàgà I was born in 1988 December 6. Títà kọ́bì mi ni mo rò pé tún pè lọ́jọ́ ìṣọ́gbà rẹ̀ 1988 mi ni 88 mi ni. Kí ni èjì yín sìn mà. 38 years ni tèmi fúnra mi mo rò pé títà kọ́bì mi ni mo béèrè mo fi sọ pé 23 38 mi ni báyìí because I was born in 1988. Ok nìyí báyìí ok ma ọ̀rọ̀ mi ó ṣe èyí yín báyìí sìn nẹ́tíwọ̀kì ti fù báyìí ọ̀rọ̀ mi ó ṣe èyí yín báyìí sìn ni. Ṣé àkọ́bí yín yẹn ọkùnrin ni 23 yẹn. Ọkùnrin ni gbogbo wọn. Ẹlẹ́ẹ̀kejì 21 náà àbí 22 nìyẹn náà. 21 lẹ́lẹ́kejì. 21 ẹlẹ́ẹ̀kejì ọkùnrin nìyẹn náà àbí. Ẹlẹ́ẹ̀kẹta náà 19. 19 ọkùnrin lòun náà. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tó jẹ́ ọmọ ìwọ tó jẹ́ ọmọ lọ́wọ́ òbí gbọ́n tí mo fẹ́ sọ fún ẹ yìí gbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Arábìnrin máa gbọ́ mi ní o. Ọgbọ́n ìta. Ṣáwọn ọmọ yín wà ń bẹ̀ yẹn. Mo ti bí iṣẹ́ dé mo ti kó ibi iṣẹ́ mo ti bí iṣẹ́ dé. Ìwọ tó jẹ́ ọmọ lọ́wọ́ òbí gbọ́n tí mo fẹ́ sọ tó wà late 20 even age 18 19 20 21 22 23 ẹ jẹ́ kí n dúró ń bẹ̀ yẹn gbọ́ tí mo fẹ́ sọ yìí. Tó bá wà ní age bracket yẹn tó tí ìmọ̀ tó fẹ́ fi gbèsè ayé ẹ ṣe nínú ayé o ti wọ age 20 21 22 23 o tí ìmọ̀ tó fẹ́ fi gbèsè ayé ẹ ṣe nínú ayé Ọlọ́run jẹ́ kó o ṣerú ẹgbẹ́ ẹ o Ọlọ́run jẹ́ kó o ṣerú ẹgbẹ́ kẹ́yìn lókè àmì ọ̀ràn kì í ṣàdúrà àmì ọ̀ràn fún ọmọ tó ń gbọ́ mi yẹn o lẹ́yìn kó o mójútó ìgbésí ayé ẹ kí ni ń jà mí àdúrà mélòó náà ń gbà western world kí ni ń jà mí ẹ ráyè tiwọn ẹ ráyè tiwa gbogbo ẹ ládùúà ni àbí gbèsè ọmọ tó wà ní bracket yẹn tó ṣe wá ń wá bàbá tó bí ẹ lọ́mọ kiri ní age 23 ní age 23 bàbá ẹ̀gán tó bá fojú kan yẹ kó kọ́ bu ẹkún náà irú ọmọ wo leléyìí ó ti yẹ kó fi mi pa díẹ̀ pé wọn náà ó ti dọkùnrin ó lè ṣègbésí ayé ẹ ó ti mọ tó kàn wọn lọmọ tí ó bá dí àṣàmú kéèké láti jẹnu sámúsámú. Arábìnrin mọ́kòrò ayé sí wàhálà o ṣe ẹ̀kú láti bí ọdún 17 sẹ́yìn ilẹ̀ ti kún ilé ọkọ yín òun náà ti bá gbèsè ayé ẹ lọ só ti yé yín mà àwọn ọmọ yín ní ẹ pè àwọn ọmọ yín náà ti di géńdé ọlọ́run ti bá yín wò wọ́n ní ààyè tó lápẹrẹ tẹ bá fẹ́ rìmárì tẹ bá sì rìmárì ẹ fi márèjì lọ́rùn lẹ̀ ọkùnrin tẹ̀ ń pè káàkiri yẹn bí ó sì mọ ṣayín blọ́ọ̀kì náà ló ń ṣá yóò mọ blọ́ọ̀kì nọ́mbà àtẹ̀yìn àtàwọn ọmọ yóò mọ blọ́ọ̀kì ẹ̀ náà ni. torí kò sí àjọṣepọ̀ kankan tó wà láàrin wọn feelings yẹn ò sí ń bẹ̀ wọn ò emotionally attached ẹ farabalẹ̀ ẹ gbọ́ tèmi mà ẹ psychology ẹ gbọ́ tèmi ó nọ́mà bẹ́ẹ̀ àdúrà òràn yẹn àdúrà òràn ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ ti sì wọ́n débi tẹ́rù ò ti ní bà wọ́n bẹ́yẹn ẹ wá bá wọn sọ̀rọ̀ rántí ọmọ ẹni tó o ṣe ìwọ̀nba tí mo bá fún ẹ rántí ọmọ ẹni tó o ṣe jẹ́ kí n lè lẹ́nu ọ̀lọ́jọ́ wájú níwájú bàbá yín tí ọlọ́run bá tiẹ̀ ká dára pàtùjọ níra wa lókè ìpẹ̀ láyé kí n lè lẹ́nu ọ̀lọ́jọ́ wájú lọ́dọ̀ àwọn ẹbí bàbá yín ọjẹ́ single mother ọmọ ọgbọ́mọ lọ ọmọ ẹ wá mú gbó orí sàárè káàkiri ṣé ò ti bẹ́ẹ̀ lójú jẹ́ ọmọ ẹ ò mẹ́ tó kàn sọ́mọ nìyẹn kódà kó jẹ́ pọ́pọ́ ẹ ló jẹ̀bi ẹ tó ti yẹ tó mọ fi dàbá ẹ mọ́ yẹn lọ tó fi dàbá yẹn mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí nǹkan ti ṣe ọ̀tá arúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ṣé òun wá èmi ni ọkùnrin tó ń wò kò sí ọkùnrin náà gbọ́ tèmi àwọn baba ńlá wa ló sọ náà àwọn generation ilé ìkílódé tẹ́fẹ́ mọ̀ kàn má gbélébù
wọ́n lọ́mọ tó bá dáa ní ti bàbá èyí tí ò bá dáa ní ti yẹ́ ẹ̀ ṣe ń wá èmi ni. arábìnrin ẹ fèsì iṣẹ́ yín tàbí pẹ̀lú àwọn ọmọ yín o ṣó ti yẹ yín sà ẹ mà ọkọ yín tẹ̀ ń wá káàkiri yẹn ìyẹn kọ́ ló kan o sọ̀rọ̀ mi ti yẹ yín kì í ṣe yẹn ló kan o tẹ̀ ń wá káàkiri yẹn kì í ṣe yẹn ló kan o ọmọ yín ni kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ kán mọ nǹkan tó kàn láti ṣe. ètò ọjọ́ ọmọ 23 yẹn ó ti dàgbà débi pé kó sọ fún yín pé mọ́mì mi má wọ̀rì a máa wà òkè á tọ́jú yín ẹ fi sẹ́nu kọ́ṣẹ́ ni kó mójú tó ṣẹ́ ẹ̀. bàbá tẹ̀ ń wá káàkiri yẹn kò lè ọ́fà àwọn ní nǹkan kan ẹ má jẹ́ kí n tán ní tí ò lè fly lẹ́ máa ń dara yín láàmú sí ẹ̀yin single mothers ní tí ò lè fly ó ti build the marriage tí ó ti move on ó jẹ̀bi ó jàre ó ti bá tiẹ̀ lọ ẹ wá ń pè é kí. ọlọ́run ní fi yín sílẹ̀ máa ó